èmi Ìlọrí ní Wahabi alátìkí wà ní barista àjọ wà mú ṣe ní àdẹjọ ṣe competition ni mo gbé first lọ kì í ṣàwọn nìkan gbogbo àwa tá a ṣe competition lọ ìtàn mi dórí odòrí arákùnrin kan o wọ́n fẹ́ lọ sí ìrìn àjò ìyàwó wà nú ọkọ̀ sí ẹgbọ́ ọmọ wà ní ibẹ̀ sí ẹgbọ́ o ìyá wà ní ibẹ̀ sí ẹgbọ́ ọkọ̀ fẹ́ ṣubú làgbà mi tálẹ́ níyẹ kó yọ o nígbà tí Fuji ṣì wà lójú ogun mẹ́wàá ti wà bí mo ṣe jọmọdé tí òkìkí mi tàn tí gbogbo àwa ayé nífẹ̀ẹ́ ni pé torí gbogbo ibi tí bá ti kọrin báyìí èrò máa dàbí omi ní ẹbí láì káfíẹ̀ ní máìlì kan àwọn èèyàn fẹ́ rí mi ẹlòmíà lọ gorí pẹ̀tẹ́sì ẹlòmíà lọ gorí galagala nígbà ayé bàbá kọ o bàbá yẹn bímọ méjì o oníṣẹ́ kìnà ò ṣe o ìkan lóhùn ó ṣàgbẹ̀ o ìkejì ní fèrè lòun máa ń fún láwa ti ṣiṣẹ́ lẹ̀ fáwọn ọmọ ní Fuji sìn àwọn ṣiṣẹ́ lẹ̀ tó bá ní talent tó ṣiṣẹ́ Fuji lẹ̀ wọ́n mẹ́mi náà èmi náà pẹ̀lú àwọn àtàjọ ṣiṣẹ́ orin ìlẹ̀ nígbà ayé wéré àjọ jíwéré ni wéré tún di Fuji àjọ ń ṣe ni mọ́tò bíi méje ni mo ti lò nísìnyí mo fẹsẹ̀ rìn gbogbo rẹ́kọ̀dì mi 73 76 79 2010 ọ̀nà mẹ́rin ni. mo tún mú un ṣéèké ní ikú ń jẹ́ ikú apẹ́ni à ń pè ikú apẹ́ni tí ń pè ní ikú tó pa babaláwo bí ẹni tí kò dífá ikú náà ló pọ̀ ní ìṣègùn bí ẹni tí kò lè gbòógì. bí a bá ń kà ní mẹ́ní méjì nílẹ̀ Nàìjíríà pàápàá nípa ìtàn Fuji orúkọ kan wà fún àwọn tó bá ń gbọ́ Fuji dáadáa níbi 80s 90s Síkírù Àyìndé Barrister ṣe rẹ́kọ̀dù kan Ìlọrí mi Wahabi. Olúwa máa padà lẹ́yìn mi ò ọba rere Olúwa ọba tó láyé Olúwa máa lẹ́yìn mi ò ọba rere. orin tí mo ṣe ní 1979 yìí fi ṣe rẹ́kọ̀dù. 19 kílẹ̀ pé. 1979. 79. ni mo ṣe rẹ́kọ̀dù yẹn jáde. 1979. Yeah. lẹ́kọ̀ọ́ fún wa yẹn. èyí tí mo ṣe 1973 ó wà kún mi èyí tí mo ṣe 1976 ó wà nínú mi ti 79 ni mo fún yẹn. 1973. Yeah. Ìgbà wo lẹ á bẹ̀rẹ̀ ṣe orin gangan. mo bẹ̀rẹ̀ ṣe orin ní 1969. 69. Yeah. Fuji ni àbí wéré. wéré ń gbà yẹn. níbo lẹ ti ń jí. mo wà ní Jamegoro Street ní Mushi ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ eré. Wahabi Ìlọrí ti díẹ̀ wá gbòòdù ẹ̀tọ́ òòdùn wọn lárinrin. ọmọ kékeré àgbà fi kágbọ́n mú sọ ẹ̀tọ́ òòdùn wọn lárinrin. ìlú Nàìjíríà yóò ní bàjẹ́ sàmì ẹ̀ kó ṣe o àmì ò àdúrà àgbà. ojú kọ́lá tí mo dídùn abẹ́ àfi tó bá dẹnu ẹ̀tọ́ òòdùn wọn lárinrin. gbogbo ọmọ Nàìjíríà ogun òní kó wà lọ àmì ẹ̀ àṣẹ. inú àwọn orin tí mo fi ṣe rẹ́kọ̀dù. lọ́dún wo nìyẹn. ní 2010. 2000 náà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin gangan. mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin láti kékeré nígbà tí mo wà lọ́mọdé. Okay. mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin 1969 kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ orin ìyá mi. so mo láìkì láti máa kọrin sí mo lè lọ mú agolo kí n máa ṣe kí n máa lùlù kí n máa kọrin. àwọn aládùúgbò máa ń wò pé tí orin ni wọ́n fẹ́ kọ ni mo ní ṣe orin lórí. àdúgbò wo nìyẹn. ní Jamegoro ní Mushi. Mushi. à ń gbé ní nọ́mbà 25 Jamegoro Street. ok Jamegoro ní Mushi. ok mo ń gbọ́ yín sà. so láti ibẹ̀ ṣá ni àwọn ajísàrí tó máa ń jísàrí ń gbà yẹn àǹtí mi kan àjọ ń gbénu ilé àǹtí mi yẹn wá sọ fáwọn ajíwèrè yẹn wọ́n jíwèrè wá sílé wa ń jọ yẹn èmi wá jáde lóru mo wá ń wò wọ́n bá àwọn ilé orin náà èmi náà lè kọrin àǹtí mi yẹn wá sọ fún wọn pé ọmọ yìí ọmọ kan wà nílé wa bí ó máa ń kọrin gan pé bẹ̀tẹ̀ ọmọ kékeré ni o tí wọ́n wá padà wá ń gbà tílẹ̀ mọ́ wọ́n wá bá wa wọ́n wá ní gbọ́ sí wọlé bá kọrin fún wọn
ó wà ń kọrin bó ṣe wá bá bàbá mi ni torí bàbá mi máa ń ṣiṣẹ́ rélùwé ọmọ ẹnjìníà ni wọ́n lè bá rélùwé lọ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan wọ́n á bá bàbá mi torí bàbá mi wá lé ìgbà yẹn wọ́n wá sọ fún bàbá mi pé àwọn fẹ́ kí ọmọ yìí máa bá àwọn kọrin bàbá mi ní ilé ọmọ kékeré irọ́ wọ́n ní ó kọrin dáadáa bàbá mi nírọ́ pé mi ò kọrin pé ìwé làwọn fẹ́ rán mi mo dẹ̀ ti wà primary so nígbà tí bàbá mi ti bá rélùwé lọ èmi yà lọ bá wọn ọ̀yà mo yẹ bá wọn júwèrè ní 1969. 1969 ní Mushin. ní Mushin Aláàjì Wándé Barrister àwọn náà wà Mushin. Àdẹ̀jọ́ ṣe competition ni. Àjọṣe competition èmi ni mo gbé first kì í ṣe àwọn nìkan gbogbo àwa tá a ṣe competition jọ yìí Aláàjì Wándé Barrister Aláàjì Mọ̀nsúrù Àkàndé Aláàjì Fatai Adio Aláàjì Isiaka Àtàndá Ògìdán tó ń kọrin tóun àti Barrister jọ làwọn ń gbà ewé ajá Síkírù mi Àyìndé gbọ́n tó mọdé fẹ́ sọ. Barrister jù yín lọ. Àwọn jù mí lọ dáadáa wọ́n senior mi ṣùgbọ́n àjọ olùgbà yẹn wọ́n ti kọrin síwájú mi èmi náà dé bá Aláàjì Kollington Àyìnlá àwọn òsì ní Mushin gbà àwọn náà ti kọrin Wasiu Àyìndé owó tí bẹ̀rẹ̀ eré gbà yẹn Ògìdán tó ń kọrin tóun àti Barrister jọ làwọn ń gbà ewé ajá Síkírù mi Àyìndé ó wọlé wẹ́rẹ́ ó lọ bá ìyá Ògìdán ó wọlé wẹ́rẹ́ ó lọ bá ìyá Ògìdán ibi tó gbé sùn tí ó lè fa aṣọ búra ibi tó gbé sùn tí ó ìdánwò ni kò fún wọn létí ṣe mọ gbogbo ayé ìgbà ayé wéré mi òun ò fún wọn létí sínú rẹ́kọ̀dì tá a bá pàdé lóde rí látàyé Ajíwéré lèmi ti ń kọrin 1969 tí n bá lówó ni tó bá pé mo ṣe eré ìdàdà máa tún ti ṣe anniversary dáadáa. tó bá jẹ́ ṣe kílẹ̀ pé. tó bá pé eré mi ṣì ń lọ sókè bó ṣe ń lọ ń bá. kí ló dé tẹ́lẹ̀ yín ò lọ mọ́ kí ló fà á. gbogbo ẹ̀ kò sóhun tí ò yẹ Ọlọ́run gbogbo ẹ̀ ò yé Ọlọ́run nígbà táwa tí Fuji ṣì ń jẹ́ Fuji ó ń jẹ́ Fuji náà sí ibi ẹ̀ tí nígbà tí Fuji ṣì wà lójú ogun làwa ti wà. Ó tẹ̀tò láyé ìgbà tá a lo wéré tán tí Fuji ń jẹ́ Fuji ogun ni àwọn ọmọdé ìsìn wọ́n ń gbádùn wọn ò jagun bíi tiwa tí kálukú ń lọ lóyìnbó lọ sí Amẹ́ríkà lọ sí London táwa ń wí yẹn bó lọ yàgò ni o bó lọ yàgò níṣẹ́ orin láyé ìgbà tí mò ń sọ yìí tó kálukú tiraka ń gbà yẹn èmi rẹ̀ ní ìníyà gbogbo àwọn eléré gbogbo àwa tá a rí nígbà yẹn púpọ̀ nínú wọn ló níyà bí mo ṣe jọ́mọdé tí òkìkí mi tàn tí gbogbo àwa ayé nífẹ̀ẹ́ mi pé torí gbogbo ibi tí bá ti kọrin báyìí èrò máa dàbí omi ní láì káfẹ́ ní máìlì kan àwọn èèyàn fẹ́ rí mi ẹlòmíà lọ gorí pẹ̀tẹ́sì ẹlòmíà lọ gorí galagala ọmọ kékeré yẹn ló ń kọrin láwọn kan èèyàn nígbà èrò máa ya ni tó Ọlọ́run dẹ̀ ń tọ́jú mi nígbà yẹn torí àwọn tí mò ń jíwèrè ní ọ̀ndà wọn àwọn Ayílérù wọ́n ń pe bàbá yẹn ní Táyé Ayílérù nígbà tí Aláàjì Wándé Barrister tó kí gbogbo àwọn olórin ó kí bàbá yẹn ló kí gbẹ̀yìn torí àgbà ní nínú Ajíwéré àwọn ò lè kọrin wọn lóhùn bẹ̀tọ́ máa ń compose èmi máa ń kọrin èmi lóhùn orin wọ́n máa ń compose fún mi ni Aláàjì Wándé Barrister kí bàbá yẹn gbẹ̀yìn nínú rẹ́kọ̀dù yẹn ó ní ìtakùn lákìrì gbà wọlé Táyé Ayílérù ìbà yìí mo ṣe ìbà fún gbogbo àgbààgbà nínú àjísàrè nínú olóore ẹjẹ́ yẹ mi tó bàbá yẹn ló kí wọn àgbà ní nínú gbogbo Ajíwéré wọn fọwọ́ padà wọn lójú àwọn ènìyàn jáde fún mi ò rẹ̀ gbé sẹ́kọ́ndù rí gbogbo ọdún tí mo lò lọ́dọ̀ wọn first ni mo dẹ̀ da eré tèmi lẹ̀ 1977. 1977. mo gbó lọ́ndà wọn wọ́n ti ṣaláìsí láìpẹ́ wọ́n ṣe ṣaláìsí náà kò tí pẹ́ púpọ̀. Wahabi Ilori. lèmi jẹ́ orúkọ tèmi ní Wahabi Ilori. ìgbà wo ni rẹ́kọ̀dù yín àkọ́kọ́ jáde. first record tí mo kọ́ ṣe 1973 Ajíwéré nígbà yẹn. 1973. yà 1973. ó ti fà o. under àwọn Ayílérù ni mo wà nígbà yẹn. kí lẹ kọ́nú ẹ̀. Ladies and gentlemen mo fẹ́ sọ̀tàn kékeré kan o nígbà ayé bàbá kan o
bàbá yẹn bímọ méjì o oníṣẹ́ kìnà ò ṣe o ìkan lóhùn ó ṣàgbẹ̀ o ìkejì ní fèrè lòun máa ń fún ṣé bàtò dọ́sán yìí jọ̀kan ò ní bàbá pé àwọn ọmọ rẹ̀ o ó ní ìwọ tí wàá ṣàgbẹ̀ o bàbá rọ́kọ̀ bàbá ràdà ló bá gbé ilé yẹn lọ́wọ́ ìwọ tó níwà fún fèrè o kí á sì ní àbájì ra fèrè ló tutù gbélé yẹn lọ́wọ́. ó ní ìwọ tí oníwà ṣàgbẹ̀ o ó lágbẹ̀ náà àgbẹ̀ yìí ìwọ náà á múra ṣiṣẹ́. Wahabi Ilori 1973 lélẹ́yìn ẹ fi sọ̀tàn. mo fi sọ̀tàn ni. lẹ́yìn 1973 yẹn kọ́ ìmí ìwòlẹ̀ tún. mo ti ṣe 1976 mo fi kí Muritala nígbà tó pa Muritala mo fi kí. níbo lẹ wà lọ́jọ́ tó pa Muritala. mo wà Mushin ṣúkà bukadinka àwọn tó pa Muritala rẹ ṣúkà ló pa Muritala. orin ìwòlẹ̀ akọ ń gbà yẹn. mo ní iṣu parada òdìyàn àgbàdo parada òdẹkọ Muritala pa ọ̀rọ̀dà òdìrò ọ̀run májọ̀kùn máma jẹ́ kòló mọ̀kànlé onímọ̀ gbọ́dọ̀run tí wọ́n bá ń ṣe sọ́jà lọ́rùn múrí àṣẹ kí ìsà fún wọn mùtúmù ṣègbè ní ikú ń jẹ́ ikú apẹni à ń pè ikú apẹni tí ń pè ní ikú tó pa babaláwo bí ẹni tí kò dífá ikú náà ló pọ̀ ní ìṣègùn bí ẹni tí kò lè gbòógì ikú tó pa Muritala bó dọ́run kò ṣọ̀run re Nàìjíríà kú ìrọ̀jú Muritala fàyè lẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ó gbọ̀run lọ òfin bàbá ẹ̀ sílẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó gbọ̀run lọ ó ṣe bẹ́ẹ̀ ó gbọ̀run lọ jẹnẹra Ọbásanjọ́ ẹ má ṣe é kú ìrọ̀jú káwa má rí irú èyí mọ́. ṣé wéré nìyẹn. ajúwèrè ni. kí ó tún yé mi sìn wéré yàtọ̀ sí Fuji. ó yàtọ̀ Fuji. bọ̀ wéré ló di Fuji. wéré ló di Fuji. now tí Muritala tẹkọ yẹn tẹ bá fẹ́ gbé lọ Fuji báwo lẹ máa kọ. ọlọ́run kò forí jókòó ọ̀run Muritala tó relé iṣu parada òdìyàn àgbàdo parada òdẹkọ Muritala ọlọ́run kò forí jọ olóògbé Muritala tó lọ sọ́run ọ̀run re. Fuji fashion ẹ nìyẹn. ó má jẹ́ kó ló. Fuji fashion ẹ nìyẹn. Fuji nìyẹn. múrí bó bá ti dọ́run kò sọ̀run rere o. ẹ bá fẹ́ gbé lọ Islamic ńkọ́. èmi ò kọ́ṣẹ́ Islamic o. iṣẹ́ Fuji àti wéré ìwọ̀n. hip hop ẹ bá fẹ́ gbé lọ hip hop Muritala. ọmọ mi kọ́ hip hop. ọmọ mi kọ́ Big Star. orin ẹ̀ máa tún jáde sí. ọmọ yín ni Big Star. now 1976 lẹ ṣe kejì lẹ́yìn 76 yẹn kọ́ ìgbà wo lẹ tún ṣe mí. mo ṣe 1979. rẹ́kọ̀dù ń jáde gan ṣé wéré náà ṣì ni. inú Fuji nìyẹn o. kí lẹ wá ṣe 1979. 1979 mo kọrin mo ní òun ni mo kọ lẹ́ẹ̀kan mi. Olúwa máa padà lẹ́yìn mi ò ọba rere Olúwa ọba tó láyé Olúwa máa padà lẹ́yìn mi ò ọba rere ọba lè wí lè ṣe jẹ́ kí n tẹ́gbẹ́ kí n tọ́gbà ọba lè wí lè ṣe jẹ́ kí n tẹ́gbẹ́ kí n tọ́gbà Olúwa ọba tó láyé Olúwa máa padà lẹ́yìn mi ò ọba rere bó lówó ẹjọ́ lójú ẹ̀ dáadáa mọ̀ bó bá lówó ẹjọ́ lójú ẹ̀ dáadáa mọ̀ bó bímọ ẹjọ́ lójú ẹ̀ dáadáa mọ̀ bó bá bímọ ẹjọ́ lójú ẹ̀ dáadáa mọ̀ Olúwa ọba tó láyé Olúwa máa padà lẹ́yìn mi ò ọba rere. 1979. bẹ́ẹ̀ni. rẹ́kọ̀dù mi wo lẹ tún ṣe. mo ṣe rẹ́kọ̀dù ní 2010. kí ló dé tó pẹ́ síra wọn bẹ́ẹ̀ yẹn. ọlọ́run kó jẹ́ kára lànà tó bá yẹ pé bóyá mo rẹ́ni ràn mí lọ́wọ́ ni tí bá máa ṣe rẹ́kọ̀dù láyé títí dàsìkò yìí tá a bá ka rẹ́kọ̀dù mi a sì máa ka 100 plus jù bẹ́ẹ̀ lọ tí mo ti ṣe láti 1969.
mélòó lẹ wá ṣe? Gbogbo rẹ́kọ̀dì mo ṣe 73, 76, 79, 2010 ẹ̀yọ̀ mẹ́rin ni mo ṣe. Mo wà lára àwọn ọmọ olórin tó máa ń kọ rẹ́kọ̀dì tí mo ti kọ wọ́n máa ń kọ. Mo kọ pé ẹ̀tẹ́ tí ẹ gbà láyé mi gbogbo jọmọ́ dùkà kẹlẹ́sẹ̀ ó yà fún kẹ̀kẹ́ kí kẹ̀kẹ́ ó yà fún mọ́tò ìgbà mẹ́ta máa lura wọn. Ìtàn mi dorí odòrí arákùnrin kan o. Wọ́n fẹ́ lọ sí ìrìn àjò ìyàwó wà nú ọkọ̀ sí ẹ gbọ́ ọmọ wà ní ibẹ̀ sí ẹ gbọ́ o ìyá wà ní ibẹ̀ sí ẹ gbọ́ ọkọ̀ fẹ́ ṣubú làgbà mi tálẹ́ níyẹ kó yọ o ẹ̀yin ẹ̀ṣẹ̀ tó bá yẹ kó yọ. Wọ́n ní àwọn ẹlẹ́gbẹ́ mi wá ní ìyàwó làwa ò yọ o ìgbádùn ìyàwó pọ̀ púpọ̀ o. Mo ní ẹ̀yin elégbè tí mo ní àṣẹ ò tiẹ̀ lọ́gbọ́n lórí tẹ́mi bá dàbí ẹ̀gbọ́ ìyálé mi ò yọ o òrìṣà bí ìyá ò sí mo ti sọ tí ń ṣalátìlẹ́yìn ọmọ o ọlọ́run jọmọ ó jèrè wa o jọmọ ó jèrè wa abẹ́ bàbá lókè jọmọ ó jèrè wa abẹ́ bàbá lókè jọmọ ó máa ń gbọ́ lẹ́nu gbogbo àwọn ọmọ olórin fújì dáadáa. Ọmọ Láìdé olóró lọmọ ra o òkìkí kan kí oṣù òkìkí kan kí pọ̀ṣù ó yẹ ẹ lọ sórí orin tí yẹn. jọmọ ó jèrè jọmọ ó jèrè wa abẹ́ bàbá lókè jọmọ ó jèrè wa òkìkí kí pọ̀ṣù òkìkí kan kí pọ̀ṣù òkìkí kí pọ̀ṣù òkìkí kan kí ọmọ Láìdé olówó. Sọ̀pọ̀ olórin ló change orin. Ìgbà tẹ́ wàá mú sí yẹn ẹlẹ́ǹgbé street wo lẹ́lẹ́ǹgbé? Ìdámẹ́gòrò ni mo ti bẹ̀rẹ̀. Bó ní Barrister ń gbé? Àwọn gbé ní kókà nígbà yẹn akóhùn Ìdámẹ́gòrò agbé Chókùbì from Chókùbì to Olówó street gbogbo ìgbà yẹn kókà làlájì wa street kejì sí àwọn alájọ. Ṣé táwọn ẹlẹ́jọ́ ń gbé ẹ̀ẹ́dẹ̀jọ́ máa ń ṣe ń gbà yẹn àbí? Gbogbo àjọ ìgbà tí mo kúrò ní Olówó street yẹn mo kó lọ sí ṣáìdì Alágbàdo. Ok, ọ̀dọ̀ Kollington yẹn. No, kì í ṣe Alágbàdo Kollington Àgbàdo station. Ok. Àgbàdo. Barrister sì wà mú sí ń gbà yẹn. Gbogbo ìgbà yẹn Alhaji Barrister tí wọ́n ti kó lọ sí Ìsọ̀rọ̀. Èmi náà ni mo ṣí Fuji Chamber nígbà tó ń kọ́ Fuji Chamber tí Alhaji Sikiru Ayinde Barrister kọ́ Fuji Chamber ní Ìsọ̀rọ̀. Èmi olórin tí wọ́n pè ní kọrin bẹ̀. Nínú gbogbo olórin tó ń kọrin gbà yẹn. Lẹ́yìn Alhaji Sikiru Ayinde Barrister gba èmi ló kàn nínú iṣẹ́ Fuji yìí o ayé ń gbọ́ mi dáadáa. Àjàó Commander ńkọ́? Àjàó Commander gbogbo wa náà àjọ wà mẹ́rin sẹ́yìn èmi rain do everybody ló ń gbà yẹn. Wahabi lọ. Wàsíù ńkọ́? Wàsíù Àyìndé olúwayé Fuji. Ó mọ̀ mi Wàsíù mọ̀ mi. Pàṣọ ńkọ́? Ọmọ gidi àlùbáríkà rẹ̀ lárúkọ ẹ̀. Kí ló dé? Pàṣọ àlùbáríkà ni ọmọ dáadáa ni Wàsíù Àlàbí Pàṣọ mà àlùbáríkà lọmọ yẹn ọmọ dáadáa. A máa rò pé lágbára Ọlọ́run kò ní já wálẹ̀. Àmì ò Pàṣọ ṣèyàn. Ẹ̀gbọ́n ìyá kan sọ̀rọ̀ kan ó ní Àlàmú ṣènìyàn Pàṣọ Àlàbí ó ṣènìyàn èèyàn gidi. Ọmọ mi tó dá pọ̀ o. Súlé Àlàó Màláíkà ọmọ gidi lòun náà o. Ọmọ dáadáa ni òun náà ní wálẹ̀ lágbára ọmọ. Súlé Àtàwẹ́wẹ́ ọmọ dáadáa náà ni ọmọ gidi ni. Káwá tí wàá sọ aláṣàkáṣà Òbésèré Pàpátọ̀ síbẹ̀ ọmọ Rápálá ọmọ gidi ni ọmọ dáadáa. Gbógeráyè ńkọ́? Gbogbo wọn ò ní wálẹ̀. Gbógeráyè àbúrò mi ni òun náà dá ọmọ dáadáa ni. Gbógeráyè Àyìndé Dàrẹ́là. Wálé Tàkùmọ̀ ńkọ́? Wálé Tẹ̀kọ́mà. Ọmọ dáadáa ni ọmọ mi náà lòun náà. Gbogbo wọn pátá ọmọ mi. Ṣẹ̀fí Àlàó náà ọmọ dáadáa àbúrò mi ni. Bọ̀ Pàṣọ
Paso àlùbáríkà àwọn gidi gbogbo ọmọ dáadáa ni wọn. ó ti yé mi. ṣùgbọ́n Paso mo láìkí gbogbo wọn gan. Paso máa ń ṣàdúrà fún tọ̀sán tó. ẹ fún mi lórí Paso kan yẹn. tèmi là bí Paso máa ń bá ẹ fẹ́ di máìkì mọ́. ọmọ dáadáa là bá bí Paso máa ń yóò ṣeun alálàbí o Paso wọn Àlàbí Paso máa Paso wọn àlùbáríkà mú kí yẹn ọmọ dáadáa Àlàbí Paso. náà bàbá láti 2010 yẹn kí ló dé tẹ̀ tí ì ṣe rẹ́kọ̀dù mi. But ẹ̀ ń lò dérè. mo ṣe rẹ́kọ̀dù London exotic music iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ even ó ràn mí lọ́wọ́ ni torí rẹ́kọ̀dù yẹn kò gbà kọ́bọ̀ lọ́wọ́ mi ó ṣe fún mi lọ́fẹ̀ẹ́ ni ó ràn mí lọ́wọ́. kò yé mi o ó ṣe rẹ́kọ̀dù fún yín lọ́wọ́ báwo ṣóun ló kọrin fún yín ni. no òun ló sanwó studio òun ló. ẹ ṣe bóun ló tà. òun náà ló tà. ẹ wá ṣé mo lè lọ bá àwọn mákẹ́tà kan pé mo fẹ́ kọrin òun ní lọ mú kinní kan wá lọ mọ kò gbà kọ́bọ̀ lọ́wọ́ mi. so ọlọ́run kó máa bá mi gbéṣẹ́ ẹ̀ga mọ́tò bíi 7 ni mo ti lò nísìnyí mo fẹsẹ̀ rìn. 7. kò sí mọ́tò mọ́ ní tẹ̀rẹ́ nira kó tiẹ̀ jẹ́ dẹ́kun má golo kó máa lò ó kó tẹ̀mí lọ́rùn. láwa ti ṣiṣẹ́ lẹ̀ fáwọn ọmọ onífújì sìn àwọn ṣiṣẹ́ lẹ̀ tó bá ní talent tó ṣiṣẹ́ fújì lẹ̀ tó bá má Alhaji Síkírù Àyìndé Barrister Alhaji Kọ́láwọlé Kollington wọ́n mẹ́mi náà èmi náà pẹ̀lú àwọn àtàjọ ṣiṣẹ́ orin yìí lẹ̀ nígbà yìí wéré àjọ jíwéré ni wéré tún di fújì àjọ ń ṣe ni Ọlọ́run wá gbé mi náà ga. má ti ṣeré ìkómọ nígbà yẹn fáwọn èèyàn. àìmọye eré mò ń ṣeré ìṣílẹ̀ mò ń ṣeré. toró ṣe kára nǹkan tó ń wà báyìí tẹ́ ti ṣe kọ́mọ fún wọn rí. ohun mi kẹ́ máa pè mí fúnṣẹ́ orin torí mo sì ń kọrin Ọlọ́run jẹ́ ká máa róde ilé Ọlọ́run là ń gbà ládùúgbà kọ́ má fojú pé ó ti dàgbà kẹ̀ kò ságbà nú orin o orin sì ń bọ́ lẹ́nu mi. ká kọrin lóríṣiríṣi ká pèdè tó dára lẹ́nu ká lóhùn tó dára jáde o iṣẹ́ Ọlọ́run ọba ní oríṣi wà. gan rẹpẹtẹ. Alhaji Wahab Ilori. bẹ́ẹ̀ni. Ilori mi Wahabi. àti dúpẹ́. lórí Fuji. àti dúpẹ́. Àyìndé mi Barrister. àti dúpẹ́. Kọ́láwọlé mi Kollington. àti dúpẹ́. epo àkàrà ní Ìbàdàn. àti dúpẹ́. Ilori mi Wahabi. bó máa kó Barrister tètè kí yín gan. bẹ́ẹ̀ni wéré ni àjọ jí wọn lóru ni wéré ni àfi kábọ́ọ̀lù àpò fèrè sí iṣẹ́ wa. orin dòwó orin dọ́là ló jẹ́ ń wá dúpẹ́ o orin dòwó orin dọ́là ló jẹ́ mọ́pẹ́ dá. ìgbà míì mo lè máa lọ bò mí ẹ̀kọ́ play record yẹn wọ́n ní Wàbí Ìlọrí àgbọ̀ kí Wàsíù dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ ní bó ṣe wọn kálukú ló ń ṣèjọba ẹnu yàrá ẹ̀ so bó ṣe wọn ló kọ́ ẹ̀ òun tó dẹ̀ kọ́ bẹ́ẹ̀ ó mọ̀ pé ó sì kọ́ ẹnìkan tó wù ú sí irú àwọn tá a jọ lò gbàǹgbà yẹn àwọn míì ó dárúkọ wọn nú ẹ̀ ó dẹ̀ yọ tèmi sọ tí mo kàn fẹ́ fààyàn ni pé òun tí ò forúkọ mi sí ó mọ̀ lọ́kọ̀ ara ẹ̀ pé ó pẹ́ ní báyìí bí kéèyàn fẹ́ ka fatia sí kan ní ka fatia kò ní alihamdulilayi rabbil alamin kí ló kàn àlámọ́ ni kò wá fò kò wá ní wọ́n ní kí yàwó ìdí. ìyá kan náà bùrù wá ìyá kan náà star yín. ó ti yọ kan kú ò kò tí ì pé tóun ló kọ so àwọn ayé àdèmọ̀ pé Wàbí Ìlọrí ṣáṣì wà láyé kò dárúkọ Wàbí Ìlọrí tí wàá bèrè pé báwo ni ọ̀rọ̀ kan ṣe jẹ́ ó jẹ́ ọmọ alálùbáríkà fún mi so mo ní láti pọ̀ lé. náà báwọn èèyàn bá ń wò wá ń sìn bóyá wọ́n rò pé àwọn fẹ́ gbé ṣe fún yín ìgbà kan àwo kan náà ṣe lè fún wọn tẹlifóònù nọ́mbà yín. mo lè fún wọn nọ́mbà mi. rẹ́kọ̀dù ṣíṣe ń sìn ṣó dàbí ti tẹ́lẹ̀. ó pẹ́ra wọn ni. ẹ ṣàlàyé fún wa. rẹ́kọ̀dù ti ṣe ti tẹ́lẹ̀ àṣedí bí ijọ́ mẹ́rin ni tẹ́ bá ṣe mistake ṣùgbọ́n láyé ìsìn bó bá ṣe mistake wọ́n lè ní sùúrù wọ́n tún bẹ́ẹ̀ gbé wọ́n ní inú àwọn kìíní ẹ́ńjìn wọn ọmọ bá ṣe ń ṣe tó jẹ́ pé mistake yẹn ò ní yọ ó lè máa ka ha bí ìdí tìlù bá ti ń lọ ó máa padà wọlé ni ṣùgbọ́n láyé ìgbà táwa ṣe ń ṣe bó bá ṣe mistake kó ti kọ́ dé àárín wọn á ní kó tún padà bẹ̀rẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀ ọjọ́ mẹ́wàá ó dìgbà tó bá correct so record. ọ̀dà ẹ fààyàn ní tẹlifóònù nọ́mbà yín sà. fóònù nọ́mbà mi ni
594328 lẹ́ẹ̀kan sí 08028594328. tẹ́tí ẹ̀gbọ́ orin mi Ìlọrí Wàhábì mi ọba orin. mo ní mo fẹ́ sọ̀tàn kékeré kan o. láyé ìgbà kan bàbá kan bímọ méjì o. àwọn ọmọ náà ń dàgbà o. oníṣẹ́ kìnà ò ṣe o. ìkan lòun ò ṣàgbẹ̀ o. ìkejì ní fèrè lòun máa ń fún. bàbá mi àdáhùn o ìwọ tó ní wàá ṣàgbẹ̀ o. bàbá rọ́kọ̀ bàbá ràdà ló bá gbé lé yẹn lọ́wọ́. ó lágbẹ̀ náà àgbẹ̀ yìí ìwọ náà á múra ṣiṣẹ́. ìwọ tó níwà fún fèrè o kíá ni bàbá sì ra fèrè ló sì gbé lé yẹn lọ́wọ́. bàbá wa ń ṣàdúrà fún ó lálọ́bọ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ nù o. bàbá ní bójú ò bá fọ́ ṣe bẹ́sẹ̀ ìṣìnà o fèrè ò ní tiẹ̀ lọ́wọ́. ṣé ìgbà tó dọ́sán yìí jọ́ kan ó ní bàbá pé àwọn ọmọ rẹ̀ o ó ní ẹ jẹ́ ká lọ sóko. nígbà tán sí ìdókò nígbà tí wọ́n bá wá ń darí ìbọ̀ o bí wọ́n ti dé tí ilé tán ló ní fèrè gbàgbé fèrè ẹ o. ò ní ìwọ bàbá mi o fèrè mi wà lóko o mo fẹ́ lọ mú fèrè mi o. nígbà tó ọmọ yẹn sí ìdókò ó lọ bá fèrè ẹ ò kan jọ̀wọ́ àwọn ẹranko òun wá láti fún fèrè káwọn náà ó múra síjó. lọ́mọ bá ń kọrin orin wẹ́wẹ́ ń bẹ lóko bá mi o àràbá mi títí o fèrè ń bẹ lóko láyé mú fèrè bọ̀ o. erin wẹ́wẹ́ ń bẹ lóko bá mi lóko èmi lóko mọ̀ mi lóko bá mi lóko èmi o àràbá mi títí o fèrè ń bẹ lóko láyé mú fèrè bọ̀ o. àgbẹ̀ wa délé wa ò wá gbé akírajo ká má wálé o àgbẹ̀ wa délé. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road South Rayham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.